tó o bá lò ó wà á lose ẹ̀. Ṣẹ́yìn náà mọ principle yẹn? Principle tó o bá lò ó wà á lose ẹ̀. Ẹ̀yin tèmi, ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi Ajiompo by2 ṣe wà. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ lélẹ̀, mo fẹ́ kó wo past videos mi kó lè mọ nǹkan tí mò ń sọ lálèéfà. Yes, èyí tí mò ń ṣe lénìí, òun náà ni nǹkan tí mo wá ṣe ní social media tẹ́ ń rí mi yìí. Welcome back. Ẹ lè wo past videos mi anyway. Ẹ̀yin náà dẹ̀ rí title. Ìgbà mélòó nínú ọ̀sẹ̀ ni ọkùnrin máa ṣe ìbálòpọ̀ tó fi máa maintain size ẹ̀ àti energy ọkùnrin ẹ̀. Kò í ṣe tọkùnrin nìkan ni màá sọ o. Màá sọ tóbìnrin náà. But tí fídíò yìí bá pọ̀ jù, màá ṣe tóbìnrin ní the next video. You are welcome. Tá bá ní ká tẹ̀lé principles or ká tẹ̀lé research, bí agbára rẹ bá ṣe tó ni, bí agbára rẹ bó bá ṣe ní energy sí, òun ni ló fi lè ṣe àṣepọ̀ sí. But fún àwọn tí wọn kì í ṣe àtọ̀, tí wọ́n dẹ̀ fẹ́ maintain energy wọn àti size wọn tí wọ́n complain. Recently, àwọn daddy kan tó bẹ̀rẹ̀ sí ní wò mí, like not one person o, like 3 or 4. Pé Ajia, ìlú táwọn wà, àwọn òróbìnrin bálòpọ̀, àwọn ò fẹ́ wàhálà àwọn obìnrin. Àwọn ti ṣe ìbálòpọ̀ ń sìn, ó ti tó 7 years. Imagine, ó ti tó 10 years. In fact, èèyàn kan wà ní Nàìjíríà tó sọ fún mi pé ìyàwó òun ṣaláìsí, wọ́n ti bóbìnrin sùn, ó ti lé 12 years. So òun ò dẹ̀ kí n like ibẹ̀ yẹn, ó wà dàbí ẹni pé kò gbéra. Tó bá lò principle yẹn nìyẹn, ó lose ẹ̀. Tó bá lò ó lose ẹ̀. So fún gbogbo ẹ̀yin tẹ́ ṣì fẹ́ maintain size yín, tẹ́ wá sọ pé ẹ lò gaskiya, size yín ẹ lè rí mọ́, size yín ti lọ. Ṣó yé yín? Àyàfi tẹ́ bá lọ wá obìnrin, kẹ́ wá ṣe kíni? Kẹ́ maintain ara, kẹ́ boost ara, kẹ́ tọ́jú ara yín. Bẹ́ẹ̀ boost ara yín tẹ́ wá obìnrin, like it doesn't make sense. Mo sọ fún bàbá kan náà jọ, mo ní ẹ lọ wá, orí comment gan ni mo kọ sí. Orí comment náà àwọn náà ti fún mi ní èsì yẹn pé ìyàwó àwọn ti kú, ó tẹ̀ ti pẹ́. Mo ní kí wọ́n lọ kọ́kọ́ wá obìnrin náà. Tí wọ́n bá wá obìnrin, kí wọ́n wá pè mí fún apps alálùbáríkà. At least o fẹ́ ṣe ìbálòpọ̀, ojú ìwé àti bí èmi náà ṣe ń sọ yìí, àti either through scientifically research or human visibility research, báwa náà ṣe ń sọ àti pé bá a ṣe mọ̀, at least lọ́sẹ̀ wàá ṣe ọyọ kan, bó o ṣe ọyọ kan wàá ṣe méjì, bó o ṣe méjì wàá ṣe mẹ́ta. Tó bá fẹ́ maintain energy ẹ, tó fẹ́ maintain size ẹ, wàá ṣe ìbálòpọ̀. Kó o ṣe ìbálòpọ̀ pé kẹ́ ẹ mọ́ fọwọ́ fà o, tó wá obìnrin alálùbáríkà. Because kì í ṣe pé bóyá ẹ̀ ń bára yín fà ó ń dà, kì í ṣe pé kò ní orí ọ̀fẹ́ ọyọ kan àbí méjì o, tó tí wà addicted o, tó jẹ́ pé ti normal, kì í ṣe pé kò ní àǹfààní fún ẹ níwọ̀nba o, ó ní àǹfààní. Èyí tó ní àǹfààní jù, ó ní pé kíyàn rí obìnrin kó ṣe exercise yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìwọ nìkan kọ́ ló ní orí ọ̀fẹ́ àárín yẹn, àti obìnrin náà àti ìwọ náà ó ní orí ọ̀fẹ́ náà. Ṣé ẹ ti wo fídíò mi tí mo sọ wípé èwo ni pàpà ìbálòpọ̀? Kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀. Ó ní láti tọ́jú ara ẹ̀ gidi gan láti rí orí ọ̀fẹ́ gidi bí wọ́n ṣe ń ṣe ìbálòpọ̀. Ikọ́ ọkùnrin lóòótọ́, èèyàn kan béèrè lọ́wọ́ mi pé ṣé èèyàn lè maintain ẹ̀, ṣé wọ́n design kan ọmọ ọkùnrin pé kó ṣiṣẹ́ forever? It is not designed láti ṣiṣẹ́ forever. But ìwọ ló mọ bí wàá ṣe máa maintain ẹ̀. Kò sí ẹ̀yà ara tí kò worn out náà. Principles of wear and tear. Kódà bó jẹ́ irin náà ni, tó bá yá, tó bá ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò ń sìn, orí bó ṣe máa ṣiṣẹ́, tó bá yá, ṣé mọ́tò yẹn ò ní dẹnu kọlẹ̀? Tó bá yá gan, ṣé mọ́tò yẹn ṣó máa wù ẹ́ mọ́? Kò ní wù ẹ́ mọ́. Bẹ́ẹ̀ náà ló ṣe ń ṣe ọmọ ẹ̀dá ènìyàn. Gbogbo organs, òun náà ló máa retire. Gbogbo organs ni wọ́n á fẹ́ mọ́ padà sílé. Ìwọ tó ní organs wọ̀nyẹn, ìwọ ló ní jẹ́ kó tètè lọ. Bó bá ṣe lò ó, bó bá ṣe ṣètọ́jú ẹ̀, tó yẹ, bó bá ṣe bìkítà ẹ̀ sí, òun ló ṣe máa pẹ́ lọ́wọ́ ẹ. So yeah, there is every tendency pé bó bá ṣe lò ó máa last fún ẹ. Bẹ́ẹ̀ tó bá ṣe yàmàyàmà, tó ṣe jàgàjàgà, bá ṣe ní kí wọ́n lò iná, wọ́n tún wọ̀n sí ni. If otherwise, tó bá ṣe bẹ́ẹ̀, àtiwọ́ tó kì í lò ó, àtiwọ́ tó lò yàmàyàmà, like ẹ máa fall sí the same category. So nǹkan mẹ́ta làwọn olóyìnbó sọ wípé ó lè affect ẹ. Kíní yìí is not meant to last forever. It's not meant láti ṣiṣẹ́ bó ṣe ń ṣiṣẹ́ yìí till eternity. Nǹkan tó máa kọ́kọ́ affect ẹ̀ òun ni hormonal changes. Hormones tó support gbogbo nǹkan yìí, ó máa bẹ̀rẹ̀ sí ní change. Tí ọkùnrin bá ti wọ 30 years, hormones tó wà major, kì í ṣe hormones testosterone nìkan ló ń support ọkùnrin láti ṣe dáadáa o. Àwọn hormones mi náà wà, but the major hormones ẹ̀, òun náà la máa sábà sọ wípé testosterone. Tí ọkùnrin bá ti kọjá 30 years,
tó yẹ yín á bẹ̀rẹ̀ sí ní diminish 1%. Diminish èdè olóyìnbó ni mò ń sọ, á bẹ̀rẹ̀ sí ní dínkù. Hormones yẹn jẹ́ mọ̀ pé ó wà standard tẹ́lẹ̀tẹ́lẹ̀, but tó bá ti di pé ọkùnrin dé 30 years á bẹ̀rẹ̀ sí ní dínkù 1%, 2%. Bí wọ́n bá ṣe bìkítà sí, tó bá ṣe maintain ẹ̀ sí, ìgbà míì reduction rẹ̀ bó ṣe ń dínkù yẹn nítorí pé ò tọ́jú ara rẹ̀, ó lè jẹ́ kó tètè fast máa reduce. Then ẹlẹ́ẹ̀kejì, àwọn olóyìnbó tún sọ̀rọ̀ nípa vascular changes tá à ń sọ yìí, òun ni pé bí èèyàn bá ṣe ń dàgbà, òun ni àwọn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ á bẹ̀rẹ̀ sí ní build sínú àwọn pipe tó ń gbé ẹ̀jẹ̀. So tí pipe yìí bá ti di pé ó ń block, ṣó yé yín, blood flow máa reduce. Tí blood flow bá máa reduce, ó máa weaken àwọn vessels, ṣó yé yín. Gbogbo arteries yẹn kò ní flow bó ṣe yẹ kó flow mọ́. Ẹ̀jẹ̀ ò ní lọ bí nǹkan ọmọkùnrin tó yẹ kó lọ déédéé mọ́, á bẹ̀rẹ̀ sí ní weak, ṣó yé yín. For example, láì ṣe wàhálà, mo sọ níjọ̀wọ́, mo ní ẹ fi mi ò pè yín ní sọ́kàwé o, mi ò pè yín ní pipe tọ́lẹ̀tì, bẹ̀ ẹ fi pipe tọ́lẹ̀tì yẹn ẹ fi ṣe àpèjúwe rẹ̀. Ẹ fi ṣàpèjúwe, tẹ́ bá kọ́kọ́ ṣe pipe tọ́lẹ̀tì, ẹ rí bó ṣe máa flow lọ, tó máa flow lọ, bẹ̀ tó bá yá sọ́mà ẹ̀yin gan ẹ̀ tẹ̀ ní mọ̀ bí kíni bẹ̀rẹ̀ sí ní block. Little example nìyẹn. So kíni yẹn á wá di pé ó wá sluggish, kò ní flow bó ṣe yẹ kó flow mọ́. Naturally, bí èèyàn bá ṣe ń dàgbà, tí tó bá lò ó bó ṣe tọ́ àti bó ṣe yẹ, kò ṣe ní lílò wọ́nranwọ́nran o. Irú nǹkan yìí máa ń ṣẹlẹ̀. Then again, òun nìkan táwọn olóyìnbó tún wá pè ní tissue changes ní tíyẹn wà like tó young, ṣó yé yín, like ẹran tó cover nǹkan ọkùnrin, ẹ̀yin ẹ wò ó bó ṣe stand, bó ṣe dúró kẹ́kẹ́kẹ́, bó ṣe dúró gangan. But as time changes, ṣé ẹ rí èyí tó dúró gangan yẹn á bẹ̀rẹ̀ sí ní lọ, á wá bẹ̀rẹ̀ sí ní replace ara ẹ̀ pẹ̀lú àwọn tissue tó wà very flexible, ṣó yé yín, á wá mọ̀ sí lẹ́bẹ́lẹ́bẹ́lẹ́bẹ́. So naturally bó ṣe wà nìyẹn. So bó ṣe ń jẹ àǹfààní yẹn lọ torí pé o young, it is not meant pé wà á enjoy ẹ̀ bẹ́ẹ̀ forever, ṣó yé yín. But ìwọ tó bá maintain, tó mọ̀ nǹkan tó yẹ kó jẹ, tó mọ̀ nǹkan tó yẹ kó mu, tó mọ̀ ìgbà tó yẹ kó jí, tó mọ̀ ìgbà tó yẹ kó sùn, tí ì ṣe pé àsìkò tó yẹ kó sùn ṣíṣe ló fi ń wo fóònù, ló fi ń ṣe nǹkan míì. Mo mọ̀ pé àwa kan a máa ń jí lóru gbàdúrà, but kò yẹ kó jẹ́ every time. Because tó bá jẹ́ every time tí o bá kí ń sùn, I'm telling you, tó o bá notice ẹ̀ ní anywhere gan, wà á notice ẹ̀ lórí nǹkan ọmọkùnrin ẹ̀. Ọ̀rọ̀ yìí mo believe pé ó yẹ as a mature people tẹ́ jẹ́, ó yẹ kẹ́ lè understand bí mo ṣe ń sọ àti pé bí ara rẹ̀ bó ṣe ń bẹ́ sọ̀rọ̀ nísìn. Ó yẹ kó mọ exercise tó yẹ kó máa ṣe as a man, ó ṣe exercise. Obìnrin gan gbọdọ̀ ṣe exercise, talk less of man. Ìwọ tó bá ṣe exercise, I'm telling you, movement yẹ kò ní jọra wọn mọ́. Tó yẹ energy ẹ kò ní rí bẹ́ẹ̀ mọ́. So ìwọ tó bá wá rí pé nǹkan yìí ó ń ṣe bákan, the rate tó fi ń lọ, like ẹ̀, ó ti ń lọ fast jù. Má deceive ara rẹ̀, gbé ara rẹ̀ lọ sí hospital. Nítorí àwọn sicknesses, apart from pé age, ó máa ń jẹ́ kí àwọn kìíní wear and tear. So yẹ naturally, as ages, àwọn sickness kan torí nǹkan tá a ti fojú wí, àwọn sickness kan máa ń wá tó jẹ́ pé ó máa ń gbarú nǹkan báyìí lọ. But láìsí sickness kan, this thing is designed pé kò lè last forever. So yẹ ẹ̀yin tèmi, gbogbo èyí tí mo sọ yìí, it is subject to confirmation. Ẹ lọ discuss ẹ̀ pẹ̀lú àwọn dókítà yín. Mi ò mọ̀ yín mélòó tẹ́ wo fídíò mi kan tí mo sọ wípé cortisol level, that is level of your stress, bẹ́ ṣe ń dààmú ara, bí mo ṣe explain níwájú, òfin rẹ̀ lọ́kàn balẹ̀, bẹ́ ṣe ń dààmú ara yín tẹ́ kí ń sùn, ó ń pa àwọn cells tó ń support ìbálòpọ̀, àwọn cells tó ń support blood flow, bí àwọn endothelial cells àtàwọn cells alálùbáríkà mi. Òun náà ló dífá fún pé ìwọ ò kí ń lò, definitely àwọn kìíní yẹn wọ́n máa fún ara wọn ní signal pé either ìwọ you are no longer capable. So gbogbo wọn á máa padà sílé bí èèyàn tó ti dàgbàlagbà, kì í ṣe àgbàlagbà kéékèèké o, bí àgbàlagbà tó ti wọ bí 90, 100 years, wọn ò ní fẹ́ ṣiṣẹ́ mọ́. So gbogbo eléyìí ẹ lọ confirm, ìwọ tó o bá kí ń lò, ó dàbí ẹni pé ìwọ ti dàgbàlagbà pátápátá. Tí wọ́n bá tẹ̀ ń tiraka tó ń lò, wà á rí pé àwọn brain yẹn máa signify as if you are still a younger version. Do you understand? Ara renovation ara ni, ara maintenance náà là á pè. Mo believe pé understand gbogbo nǹkan tí mo mú wá fún yín lẹ́yìn. Follow ẹ̀ bí mo ṣe sọ. Èyí tó bá jọmọ́ hospital, lọ sí hospital. Èyí tó bá jọmọ́ pé o need the apps pé á jẹ́ upon by 2. Like seriously, ká sọ ẹ́ di Ọlọ́run ni o, Ọlọ́run ni. Àwa kàn fẹ́ gbìyànjú ká boost the system ni. Ká boost the system. Mo dẹ̀ sọ kíní kan nítorí àwọn kan wọ́n pè mí. Ibi tí wọ́n enjoy apps yẹn dé, wọ́n ní Ajia. Àwọn ò believe it. Can this last forever? Ó lè last forever tó bá maintain.
mo dẹ̀ máa ń sọ kinní kan, anything tó bá ti ń ṣiṣẹ́ fún ẹ, ìyẹn jáwọ́ ń bẹ̀. Ìyẹn ń jáwọ́ ń bẹ̀. Anything tó bá ń ṣiṣẹ́ fún ẹ, èyí jáwọ́ ń bẹ̀. Ṣé o lè máa pawó níbì kan nísìnyí kó ní o fi business yẹn lẹ̀? Ṣé ìwọ ò ní run into bankruptcy? Apps tó bá ti ń ṣiṣẹ́ fún yín, kì í tiẹ̀ ṣe pé ti tèmi nìkan, any apps tó bá ti ń ṣiṣẹ́ fún yín, ìyẹn abandon ẹ̀. Wàá máa ṣíwò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ibi kan tá à ń pè ní maintenance nìyẹn. Ojú àpá kò lè dàbí ojú ara mọ́. Mo believe pé ẹ fẹ̀hìntà. Fún ìwọ tó wá ní interest fún apps alálùbáríkà tó máa bẹ́ẹ̀ maintain pé èmi á jẹun pọ́n by 2. Nǹkan mi ti ń kéré, ìwọ ò dẹ̀ bóbìnrin sùn. Ìwọ ti mọ̀ nǹkan tó ń ṣe ẹ́. At least o ṣe ìbálòpọ̀ àtọ̀. At least èmi nǹkan tèmi ó wá sọ lẹ́yìn ìgbà tá a sọ yìí tá ti ask here and there. O ṣe àtọ̀ per week, ṣe ẹ̀ẹ̀mejì per week so that o ní lose the energy, o máa maintain so that o ní lose the size yẹ. Tó o bá ṣe, wàá lose the size yẹ. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Ẹ mọ̀ pé níjọ́ yẹn mo ti ṣe fídíò kan, mo ní o níyàwó, o dẹ̀ wá fi nǹkan ọmọkùnrin ẹ lẹ̀ bẹ́ẹ̀, ó máa sá lọ. O níyàwó, o dẹ̀ tí get ìyàwó. Like máa fi ọwọ́ rẹ máa fi check ẹ̀. Kì í ṣe pé ti zìnà, kì í ṣe pé ti ìranù. Eléyìí ti jẹ́ mọ́ ti medication. Ẹ pàdé mi fún tobìnrin náà. Bye for now.